ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mr. Kọ́ládé nìbàdàn níjọ́sí tó gbomijé lójú ẹni ni mo fẹ́ kájọ fi ṣàríkọ́gbọ́n. ìlú òyìnbó ni Mr. Kọ́ládé ń gbé kó tó di pé ó pinnu láti padà sí Nàìjíríà. 30 ọdún ó lé ni Mr. Kọ́ládé fi gbé nílùú ọba. ìgbà àsìkò tó ló wá pinnu láti padà sí Nàìjíríà. á pinnu pé Ìbàdàn lòún fẹ́ gbé. ó ní kí tayatọmọ ó dúró sílùú òyìnbó kó nìkan ṣoṣo wálé ilé kókó ń dágbé. pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun ò mọ ṣàbẹ̀wò sáwọn ọmọ àtìyàwó tó fẹ́ fi kalẹ̀ sílẹ̀ òkèèrè. gbogbo abiyamọ tí ń gbọ́ mi pátá ẹ ò ní kúkú àìtọ́jọ́ o. ẹ ò ní bá wọn lọ sájò padà wálé kó sí pápẹ́ oró. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mr. Kọ́ládé tó múni lótùtù ọkàn ẹ ò ní korú àgbákò bẹ́ẹ̀ tayatọmọ bólúwa ti ń bẹ. ẹ tẹ́tí ẹgbẹ́ láàyè ohun ojú Mr. Kọ́ládé rí. òjò awógbèmí akọrin máyégún akéwì oòdùà mo fẹ́ ṣàlàyé ìṣẹ̀lẹ̀ kàyéfì. ṣé bí ilé lábọ̀ ìsinmi oko fún gbogbo rokoroko tó bá ti roko tó parí iṣẹ́ lóko. ṣé bí ká lọ ṣájò kákéré oko bọ̀ wálé. ń lẹ̀bi àdúrà tí gbogbo wa mọ̀ ń gbà sọ́ba ṣẹ̀dá tó dá wa sáyé. ká lọ re ká bọ̀ re lẹ̀bẹ̀ wa sólúwa. gbogbo àdúrà wọ̀nyí ni Mr. Kọ́ládé ń gbà lọ́kàn. bójúmọ́ ti ń mọ́ tilẹ̀ ń ṣú ni Mr. Kọ́ládé ń gbé ìgbésẹ̀ bí yóò ti padà wálé lọ́ba ṣalábàápàdé èèyàn kan. onítọ̀hún ló fi Mr. Kọ́ládé mọ Mr. Àríyọ̀. ẹni tí ń bánira lẹ̀ bá ní kọ́lé ni wọ́n pe Mr. Àríyọ̀ fún Mr. Kọ́ládé. Mr. Kọ́ládé àti Mr. Àríyọ̀ ni wọ́n bá gba nọ́mbà ara wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ Mr. Kọ́ládé ń bẹ nílùú òyìnbó ṣùgbọ́n nìbàdàn ni Mr. Àríyọ̀ wà. gẹ́gẹ́ wá ṣe gẹ́gẹ́ oníjó pàdé onílù lójú agbo. ìbàdàn ni Mr. Kọ́ládé pinnu láti gbé lọ́ba darí tìlú òyìnbó dé. nìbàdàn ọ̀hún ni Mr. Àríyọ̀ ti ń bánira lẹ̀kọ́lé ń gbé. àwọn méjèèjì wọ́n jọ bẹ̀rẹ̀ dúnàádúrà láàrin ara wọn. 15.4 million naira ni Mr. Àríyọ̀ pe ilẹ̀ tó rí nìbàdàn fún Mr. Kọ́ládé. inú Mr. Kọ́ládé dùn púpọ̀. ká tó rí ẹni èjì ìṣẹ́jú Mr. Kọ́ládé sanwó ọ̀hún o. gbogbo ìwé ilẹ̀ ọ̀hún pátá Mr. Àríyọ̀ skáàni rẹ̀ ránṣẹ́ sí Mr. Kọ́ládé kó fi ṣẹ̀rí ọ̀rọ̀. bọ́jọ́ ti ń gorí ọjọ́ tí gbà ń gorí ìgbà. oṣù kìíní kọjá oṣù kejì lọ oṣù kẹta ló fẹ́ pé tí Mr. Kọ́ládé gbéra nílùú òyìnbó láti wá wọlé tọ́ra tó fẹ́ kọ́lé sí. dídé tó dé síbàdàn ló bá pe Mr. Àríyọ̀ pé òun ti dé òun fẹ́ mọ bí ilẹ̀ òun wà. Mr. Àríyọ̀ òbèṣùbẹ̀gbà lọ́gán ó yọjú sí Mr. Kọ́ládé ó sì mú lọ bí ilẹ̀ ọ̀hún. Mr. Kọ́ládé kí Mr. Àríyọ̀ kó ṣeun òun dúpẹ́ gidigidi. ẹ̀yin èèyàn wa ìṣẹ̀lẹ̀ kàyéfì ló ṣẹlẹ̀ lẹ́yìn èyí ìyẹn gan ló mú kí n bẹ̀rù ẹ̀dá ènìyàn púpọ̀. olúwọba oníṣẹ́ tí náà bẹ́ẹ̀ ẹ ṣàmì o. àmọ́ kí n tó wákọ̀ orin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mr. Kọ́ládé dé èbúté mo fẹ́ ta yín lólobó nípa iléeṣẹ́ kan tó ṣe é gbẹ́kẹ̀lé tó ṣe é gbára lé. ó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. gbogbo ẹ̀dá ènìyàn tí wọ́n ti bá wọn dòwò pọ̀ ni wọ́n ń ṣẹ̀rí ọ̀rọ̀. Camiland Excellence Limited lórúkọ iléeṣẹ́ ọ̀hún jẹ́. tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé iṣẹ́ tiwọn ni. wọ́n ń talé wọ́n ń talẹ̀ òdú ni wọn kì í ṣàìmọ̀ olóko. lọ́wọ́lọ́wọ́ wọ́n ń talẹ̀ lẹ́lẹ́rùn ọ̀gbẹ́ off Lekki Ẹ̀pẹ́ expressway Èkó warawara nílẹ̀ ọ̀hún tà. 6 acres ń bẹ tí wọ́n ń tà lówó tí ọ̀gùn pa o. lẹ́lẹ́rùn ọ̀gbẹ́ nílùú Èkó ní Lekki Ẹ̀pẹ́ express road 60 million naira ní éka kọ̀ọ̀kan. ó ń tán lọ wọ́n tún ń ta plot of land ń bẹ. bọ́bá wa jẹ́ pé plot ilẹ̀ kan lẹ́yìn fẹ́ 50 million naira ni wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́. ẹ lè kọ́ san 3 million naira sílẹ̀ gẹ́gẹ́ bí dẹ́pọ́sìtì àyè ń bẹ. kẹ́ wá fi oṣù mẹ́fà san owó tọ́kù sílẹ̀. ẹ sì lè ra half plot ní 8 million naira kò láwùrúju nínú. ẹlẹ́rùn ọ̀gbẹ́ ní Lekki Ẹ̀pẹ́ expressway ní gbogbo ilẹ̀ yìí wà.
ilẹ̀ tó tẹ́jú tí ọ̀ní kòtò tí ọ̀ní gegele ní ọ̀tẹ́jú gbaláwo ọlọ́gbaláwo ọlọ́gbaláwo kò bọ́ sí kọ̀rọ̀ ní gbangba nílẹ̀ ọ̀hún wà. Camiland Excellence Limited wọn kì í gbówó ẹni sá lọ. ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó tẹ́ ẹ fẹ́ ralẹ̀ sẹ́kọ̀ọ́ ẹ tètè wára ti yín bẹ̀ ẹ mọ́ fàkókò ṣòfò. bó sì jẹ́ Nàìjíríà lẹ́yìn gbé ó yá kájọra ọjọ́ iwájú rere fáwọn ọmọ wa àtàrọmọdọ́mọ bọ́dún tí ń lé sí i nílẹ̀ ń gbówó lérí àǹfààní gidi ni fún ọ bọ́ bá tètè wàá rà kan Camiland Excellence Limited ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún gbogbo oníbàárà. ẹ lè pe aláṣẹ iléeṣẹ́ ọ̀hún Alhaj Kamal Raji sórí aago 080-232-71855 080-232-71855. mo fẹ́ fi dá yín lójú bẹ́ẹ̀ bá bá wọn dòwò pọ̀ kò ní sí àbámọ̀. ó yá ẹ jẹ́ ká padà sórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mr. Kọ́ládé. gbogbo etí tí ń gbọ́ mi ẹ ò ní kúkú oró tọmọtọmọ ẹ ò ní bọ́ sọ́wọ́ àgbákù ẹ̀dá ẹ ò ní fàyàfọmọ́lẹ̀ láìrò. ó ti yá kátújọ́ mọ́ bá ṣẹlẹ̀ ń lọ. Mr. Kọ́ládé gbéra ó tún padà sílùú òyìnbó láti lọ túnra mú kó bá lè padà sí Nàìjíríà wá mójútó ilé tó fẹ́ kọ́. lẹ́yìn ọ̀sẹ̀ kan ó tún gbéra nílùú òyìnbó ó padà sí Ìbàdàn. ní dídé tó dé sí Ìbàdàn òtẹ́ẹ̀lì ló dé sí kọ́sẹ̀ kan ó tó tún jálẹ̀. ó ti ráwọn bíríkìlà tó fẹ́ gbéṣẹ́ ilé fún ló bá mú wọn lọ sórí ilẹ̀ ọ̀hún ohun tó bá níbẹ̀ ó ṣàjòjì. dídé tí Mr. Kọ́ládé dórí ilẹ̀ ọ̀hún ṣe ni Mr. Kọ́ládé ń kọ́ ẹgbani ẹlàjà. Mr. Kọ́ládé fọwọ́ wọ́jú ó ní àbóhùn lálàá ni ní kí amọ́sá ló bá pe Mr. Àríyọ̀ sórí aago ń nú Mr. Àríyọ̀ gbé èpè ló bá di wàhálà ló bá di wòmí wọ̀ ọ́ ká tó ṣẹ́jú pẹ́ àwọn ajagun gbalẹ̀ tí wọ́n láwọn lọ́mọ nílẹ̀ wọ́n yọjú síta wọ́n bi Mr. Kọ́ládé léèrè pé talẹ̀ ń wá kílẹ̀ wá débí. Mr. Kọ́ládé ṣàlàyé ọ̀rọ̀ àṣé ilẹ̀ tí Mr. Kọ́ládé rà lọ́wọ́ Mr. Àríyọ̀ ẹlòmíì ti kọ́lé sí i lórí. ilé kíkọ́ ọ̀hún lọ lọ́wọ́lọ́wọ́ ńlọrọ̀ bá di wàhálà ó di yọnu ọ̀rọ̀ tá a pè lọ́wẹ̀ ọ̀là àrónú lọ́ba di gídígbò gídígbò. àwọn ọmọ nílẹ̀ ajagun gbalẹ̀ wọ́n bá Mr. Kọ́ládé fa sùrùtù àfi pàwù nìbọn bá dún. Mr. Kọ́ládé fàyà gbọ́ta lọ́ba dìgbì à ń fẹ́ wé àti bíríkìlà àti gbogbo ajagun gbalẹ̀ wọ́n sá lọ kúrò níbẹ̀. ibẹ̀ ni Mr. Kọ́ládé kú sí àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ wọ́n ṣẹjọ́ ẹjọ́ ò lójú. aya àtọmọ Mr. Kọ́ládé tí wọ́n ń bẹ nílùú òyìnbó nílùú ọba wọ́n sun ìgbà tó yá ni wọ́n mójú kú òǹbẹ̀. ni mo ṣe ní ẹ ṣọ́ra bẹ́ẹ̀ bá fẹ́ bá ní dòwò pọ̀ ẹ ṣọ́ ni bá ní dòwò pọ̀. ọmọ ènìyàn burú ká tó ralẹ̀ ẹ dòwò pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó gbàṣẹ gbòǹtẹ̀jọba onípòjìpò ṣe gbáralé iléeṣẹ́ tó kúnjú òṣùwọ̀n ní ẹ pè sọ́rọ̀. Camiland Excellence Limited mo nawọ́ rẹ̀ sókè kò sájagun gbalẹ̀ kò sọ́mọ nílẹ̀ kankan tó lè mọ́ dàyín láàmú lẹ́yìn tẹ́ ẹ bá ralẹ̀ lọ́wọ́ Camiland Excellence Limited tán mo fi dá yín lójú tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé lọ́jọ́kọ́jọ́ nígbà gbogbo àwọn ni ẹ wá lọ. lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ àbẹ́ ilé èèyàn tó fẹ́ ralé sẹ́kọ̀ọ́ Camiland Excellence Limited ní ẹ ké gbà mí tọ̀. Òjó Awógbèmí akọrin máyégún akéwì Oòduà mò ń lọ náà o mò ń lọ mo tún padà bọ̀ wọn ní pẹ́ dé. ẹ lè subscribe sí Òjó Awógbèmí kábíyèsí lórí YouTube channel kẹ́lẹ́ mọ́ jẹ̀gbádùn àwọn ètò àgbọ́fikọ́gbọ́n àtàwọn orin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.